الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد وعلى آله وصحبه ومن والاه. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba dẹ́dà, ọba tí ó ka ẹ̀mí àti ẹ̀yin yẹ kúnnú àwọn èèyàn tí àsìkò yóò bá láyé, tí a sì máa jọ sọ tájọ máa gbọ́ ọ̀rọ̀ àlámọ̀rí ẹ̀sìn. Ọlọ́run àmọ̀ yìí lóore má jẹ́ kó dìbàjẹ́. Àkórí ọ̀rọ̀ tí a fẹ́ bára wa sọ lénìí iná ni pàtàkì ọdún iléyá, Eidul Adha. Bí ó ṣe jẹ́ pé Ọlọ́run ọba àlékè ọlá tí ó dá ẹ̀dá, ó fi ọdún, nígbàtí ọdún bá ń kù ọdún, láti fi máàkì pé ọdún ọ̀kan tó ti gùn, òmíì ló bẹ̀rẹ̀, ó fi ń ṣe níkẹ́ àtọjọ́ ayọ̀, àtọjọ́ ìyọ́nú, àtọjọ́ gbígbàdúà fún ẹ̀dá. Ọlọ́run àlékè ọlá tẹ̀síwájú láti sọ fún wa pé wa likulli ummatin ja'alna mansaka liyadhkuru ismallahi ala ma razaqahum min bahimatil an'am fa ilahukum ilahun wahid. Ọlọ́run ní gbogbo ìjọ kọ̀ọ̀kan, àwùjọ kọ̀ọ̀kan pátápátá lọ́lọ́run sàsìkò tí wọ́n máa ṣèjọ́sìn tí wọ́n fún wọn. Ó ṣe látorí ayé bàbá wa àgbà Ànábì Ibrahim, ó ṣe léyà yìí láàyè tó jẹ́ pé a máa fi ṣe kíni, a máa fi ṣèrántí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láti fi má dé Ọlọ́run ọba ṣẹ, láti wá fi ṣe ìjọsìn pé kẹ́ni kọ̀ọ̀kan wa láti yẹ kíni liyadhkurullah ala ma razaqahum min bahimatil an'am, ká lè fi máa rántí lórí àránṣẹ́ tọ́lọ́run ṣe fún wa, ìkẹ́ tó ṣe fún wa, ká wá máa fi ẹran, a máa fi ṣe kíni, a máa pa láti jọ́sìn fọ́lọ́run. Fún ẹni tí ó bá ń bẹ nínú ilé tí kò sí alálàájì, yóò pẹran léyá, yóò fi jọ́sìn fọ́lọ́run. Torí pé iléyá, ẹran léyá pípa, òun náà ni ìjọsìn tó lọ́lá jù, tọ́lọ́run ọba àlékè ọlá tó nífẹ̀ẹ́ sí jù lọ́jọ́ léyá ju gbogbo ìran ìbádà yòókù lọ. Lọ́lọ́run ọba wá fi sọ fún wa pé ká lè máa liyadhkuru ismallahi ala ma razaqahum min bahimatil an'am. A fi wá máa rántí ó kọ Ọlọ́run nígbà àbápẹran yìí, kí bá kàn dédé mọ́ran á dọ̀bẹ̀lẹ̀ lọ́rùn. A fi pẹ̀lú rántí ọkọ Ọlọ́run, bá a ṣe rántí ọkọ Ọlọ́run, a máa gbalada, yóò máa jẹ́sìn tọ́lọ́run ọba àlékè ọlá fẹ́ kàn dáwọ́ wá ṣe láyé, torí sábàbí ń ta torí ẹ̀ wáyé ni. Ọlọ́run wá ní o ilahukum ilahun wahid. Ọba tí ń pa yín láṣẹ yìí, ọba kan ṣoṣo ni. Òun nìkan náà ló tọ́ ká ṣe irú ìjọsìn fún, àti lè ṣe fún nǹkan kan mi o. Falahu aslimu, ó ní ẹ wá gbàfà fún. Tí ẹnikẹ́ni wá bá ti mọ̀ fóun nìkan lọ́ba, òun náà ló yá gbàfà fún, òun náà sì ní ó tẹ́wọ́ gbà lọ́wọ́ wa gẹ́gẹ́ bí ẹ̀sìn. Gẹ́gẹ́ bí ìtàn iléyá tí ọ̀pá mọ́fẹ́ni kọ̀ọ̀kan wa, bọ́lọ́run ọba àlékè ọlá bó ṣe pa láṣẹ fún bàbá wa àkọ́kọ́ Ànábì wa Ibrahim alayhi salatu wassalam. Báyìí náà ló dé orí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Kódà ní ìjọ tí Ọlọ́run ọba àlékè ọlá láti fi jẹ́ pé kí gbogbo wa mọ̀ pàtàkì rẹ̀, ìjọ tó Ọlọ́run ọba àlékè ọlá gba ẹ̀mí ọmọ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, ó jẹ́jọ́ iléyá. Bánábì ṣe jẹ́ gẹ́gẹ́ bí ẹ̀dá abara tí ó gbà pé àmì ìwò látọ̀dọ̀ Ọlọ́run ni, èèyàn sì gbọ́dọ̀ ká òjì
lọ́lọ́run bá tún fi sẹ́rán sí ànábì pé fasalli li rabbika wanhar. Dìde báyìí kọjú rí sí yídì kó lọ kírun fáwọn èèyàn, tó bá kírun tán kó pẹran léyá, torí nù bàdà tó tóbi jù ní irú ọjọ́ òní ní kó pẹran léyá. Kì í ṣe orí wa nìkan ló ti bẹ̀rẹ̀, kò sì ní parí sórí wa. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n sì jẹ́ àmọ̀ yìí pé gẹ́gẹ́ bí ẹgbà wá tí wọ́n gbà wá látọ̀dọ̀ oṣù Ọlọ́run pé ma min ayyami a'zam inda Allahi wala ahabbu ilayhi al'amalu fihinna min ayyami al-ashr fa aktharu fihinna tasbiha wa tahlil. Nínú àwọn ọjọ́ tó lápọ̀nlé lọ́dọ̀ Ọlọ́run tó lọ́n fẹ́ kí èèyàn ó máa ṣiṣẹ́ olóore, àwọn ọjọ́ mẹ́wàá Dhul-Hijjah ẹni inú ẹ̀ ìnìkíní wà, inú ẹ̀ lọ́jọ́ iléyá wà. Ẹ wá jí ó jẹ́ pé àfọ̀mọ́tẹ́ máa ṣe kọ́ máa pọ̀, ẹ sì máa gbọ́ lọ́n tóbi. Kódà ó kù ọ̀rọ̀ ọjọ́ iléyá magrubi bá ti kí tán Salatul Maghrib in ló ti yẹ kí kálukú ó ṣe kíni ká máa gbórúkọ Ọlọ́run tóbi. Ibn Umar àti Abu Hurairah tí ó bá ti kù ọjọ́ ọdún kọ̀la wọ́n ó bọ́ sí ọjà láàrin àwọn èèyàn ni wọ́n máa gbórúkọ Ọlọ́run bá tóbi pé Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar Allahu akbar walillahil hamd. Báyìí ni gbogbo àwọn èèyàn náà máa wíṣ. Àwọn ọjọ́ yìí àwọn ṣe olóore tó yá ṣe ni nínú ọdún náà. Bọ́dún yìí ṣe jẹ́ àsìkò ìbádà, àsìkò ayọ̀ ni o. Islam gbà wá láàyè nínú ọdún ká máa kíra wa kú oríire ọdún, ká sì máa ṣàdúrà fúnra wa. Amirul Mu'minin Umar ibn Abdul Aziz àwọn salaf, àwọn aṣíwájú tí wọ́n bá ti rí ńjọ́ ọdún wọ́n máa pé taqabbalallahu minna wa minkum ya Amiral Mu'minin. Ìwọ Amirul Mu'minin, ìbádà tá wá ṣe yìí a mọ̀ kú oríire, Ọlọ́run ó gbà lẹ́sìn fún ọ, yóò gbà fáwa náà. Amirul Mu'minin náà ó ṣe kíni òun náà dá padà fún ọ bẹ́ẹ̀. Ẹnìkankan ò sì ṣe nǹkarù tó ń túmọ̀ sí pé ẹnìkankan ò kọ̀fẹ́ nìkan pé ẹ̀ṣẹ̀ wa máa kíyàn nírú èyàn tó ń túmọ̀ sí pé ká bá ti ríra wa nínú ohun tó bá ṣẹ̀rí àmú tó ká kíra wa torí ọjọ́ ayọ̀ ni, ọjọ́ ìdùnnú ni, ọjọ́ gbígbọ́ àdúrà ni, ọjọ́ tọ́lọ́run bá àlékè ọlá fẹ́ ni tó yọ́nú sínú àwọn ọjọ́ ká sì kíni ká kíra wa kó rire. Kò tún pín bẹ́ẹ̀ nínú àwọn nǹkan tó tún yẹ tó jẹ́ pé ṣẹ̀ríà ìsìlámíyà fààyè gbà wá ń bẹ̀ ká fayọ̀ hàn, ká fi ìdùnnú hàn. A lè wára wa lọ ká ṣàlejò, a lè wára wa lọ ká múra wa ní nǹkan. Kódà bẹ́ẹ̀ èèyàn bá ń yọ ayọ̀ láti fi ìdùnnú hàn tí ó bá ti tako ntọ́lọ̀ ń fẹ́ tí súnà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lòdì sí, kò sáburú ń bẹ̀. Eléyìí jẹ́ àmọ̀ gẹ́gẹ́ bí àwọn ẹgbà wa kan tó wá látọ̀dọ̀ ya wa Aisha radiyallahu anha. Ó ní àwọn ará Habasha wọ́n wá dọ̀líyà kan, wọ́n bẹ̀rẹ̀ sí kọrin, wọ́n ń jó. Ànábì wá pè òun pé kó wọ́n wá wòran. Òun wá ìyá wa Aisha ó wá náà gà níbi èjìká Ànábì ń ra ń yọjú wò wọ́n. Ṣùgbọ́n nígbà tí aṣáájú Abubakar tó dé bọ́n bẹ́ẹ̀ tó fẹ́ kẹsà ìmọ̀, Ànábì ní dáàmù fi wọ́n lẹ̀ fa inna li kulli qawmin ida. Gbogbo ọjọ́ kọ̀ọ̀kan, gbogbo ọ̀ràn kọ̀ọ̀kan ló lọ́jọ́ ọdún. Ọjọ́ ọdún tí a ní tó túmọ̀ sí pé gbogbo èyí tí ó bá ti jára lọ tí ó ṣe tí ó sì kíní tí ò ní bàjẹ́ nú so ti yé irú eléyìí tó sì bá tẹ̀sìn mu a lè máa dunnú ká máa yọ̀. Ara àwọn àǹfààní àtẹ̀kọ́ ni. Ṣùgbọ́n o nínú àwọn nǹkan tí wọ́n kọ̀ fún wa o, torí pé bí nǹkan ṣe máa ní tí wọ́n gbani láàyè àlá sì máa wà ń bẹ̀. Ohun tí ó bá láàlà èèyàn máa ṣe kíni gẹ́gẹ́ bí ẹ̀dọ́ ọmọnìyàn yóò fẹ́ kọjá àlà, yóò fẹ́ tẹ́ ṣàṣìbòrò. Èèyàn yìí lọ sí yídì kó wá hà ká sọ́wọ́
òka tí mo gbà lérò òka bí òka àwọn tí wọ́n máa ń ṣe jàǹdùkú òka tí wọ́n fi ń ṣe yẹn léṣe kó má dà lọ kó má ké pamọ́ kó mú bọn ní tó lè ṣèyàn lọ́sẹ̀ pé gbogbo àwọn tí wọ́n ti ṣìá onílà pàdé lọ́jọ́ yìí di onílà dọ́tà gbẹ̀san. irú àwọn eléyìí ọ̀tọ̀ o Ànábì sì jámọ̀ pé man hamila alayna silah falaysa minna. gbogbo mùmínì tí bá ti ń gbé nǹkan àjà tí ń gbé láti fi ṣe ọmọ ìyá rẹ̀ léṣe eléyìí ṣe kíni kì í sara mùmínì. nínú àwọn nǹkan tọ́túntọ́ nínú àwọn nǹkan tó tọ́ tó yẹ kí gbogbo wa máa ṣe ní àsìkò yìí ká pọ̀ lẹ́ni tí ó máa ṣàdúà ká sì máa tọrẹ ẹnikẹ́ni tí Ọlọ́run ọba àlékè ọlá bá yọ̀ǹda fún tí ó pa iléyá nígbà tí oṣù Zilhijja bá ti yọ kókó rárá irú ẹni yìí kò ní gé èékánná kò ní fárun abíyá kò ní ṣe orí ẹ̀ títí tí ó pa ẹran yìí nítòsí dá fẹ́ni tó bá ṣe pé kíni ó lè du ẹran yìí ó lè pa ẹran yìí fúnra rẹ̀ kéèyàn pẹran fúnra ara rẹ̀ tó bá jẹ́ pé kò lè pa ẹni tí ó bá pa tó bá gbà kó ní tẹ̀yìn sí ni kó tẹ̀lé ń tàn débẹ̀ ṣùgbọ́n bí ó bá lè tẹ̀lé débẹ̀ o kì í ṣe pé Ọlọ́run ní gbà bá dà ẹ̀kọ́ o lẹ́yìn èyí ẹran tí ẹni bá báyàn pẹran léyà àìfẹ́ ẹran léyà ń ṣe owó ọ̀yà rẹ̀ o eléyìí tí ń pẹ nǹkan ní ọmọ pa àwọn kan ní mẹ̀dúnbú nǹkan kan gbogbo eléyìí ṣẹ̀rẹ́ ìsìláàmù bàbá sì pẹran léyà wa ká jẹ ń bẹ̀ ká bùn yàn bó bá sì ṣe pé gbogbo rẹ̀ la bá bùn yàn tá à jẹ́ mẹ́kò sábúrú bàbá sì jẹ́ pé òdiwọ̀n àwa nìkan náà la jẹ́ kò kì í sọ̀ràn ṣùgbọ́n tó dáa ni pé ká fi ìdùnnú hàn sí inú ilé àwọn míì náà àwọn tí ò lè pa ká fún wọn ní ibẹ̀ eléyìí àtàwọn nǹkan bẹ́ẹ̀ tá a tún máa gbọ́ síwájú àti síwájú ní làwọn àǹfààní àtòrí tí ń bẹ nínú ọdún iléyá kí Ọlọ́run gbà ní ìbádà fún wa. alhamdulillah washukru lillah alhamdulillah washukru lillah aska salati wa salami li rasulillah أزكى صلاتي وسلامي لرسول الله أدي المدينة الله فيها نبينا الله أدي المدينة الله فيها نبينا الله أدي المدينة